ìtúbà onítẹ́tẹ́ tẹ́ pé ń ta tẹ́tẹ́ pawó ni òun náà ni wípé gbogbo owó tó ti pàǹdì tẹ́tẹ́ hàn yọ bọ́ lọ́wọ́ rẹ̀ yóò mú jáde kó ná owó rẹ̀ nítorí pé owó haram ẹ̀wẹ̀wẹ̀ kò sí tí mùsùlùmí fẹ́ fi ṣe wàá yọ dànù kó ná owó rẹ̀ ìgbà tó ń ta gan ọmọ kíkọ̀ dáná àmọ́ ń gbà yẹn o lè máa sọ ipò lọ́nà mi ọ bọ́ lọ́wọ́ gbogbo owó tó bá kó nídìí tẹ́tẹ́ ó sì máa tọrọ àforíjì lọ́dọ̀ Allah kí ni ìyàtọ̀ tó wà láàrin àdúrà àti kádàrá ni tó lùwà ti kọ pé yóò ṣẹ̀dá ntọ́kọ pípẹ́ dòóṣe ṣùgbọ́n àdúrà nǹkan tá à ń tọrọ lọ́dọ̀ Allah pé kó ṣe fún wa ni nǹkan tá à ń tọrọ lọ́dọ̀ Allah pé kó ṣe fún wa ńláàdúà kádàrá àkọọ́lẹ̀ àdúrà rẹ náà kò kó lábẹ́ kádàrá Olúwa ti kádàrá pọ̀ ṣàdúà so gbogbo nǹkan pátá lÓlúwa ti kọ aláwọn yá 100,000 àwọn á fẹ́ dá padà àwọn sì ti mọ̀ pé ní táwọn fẹ́ fún lówó yìí níjọ́ tí ó bá withdraw owó àwọn báńkì ọjà yìí kan ní owó rẹ̀ sáwọn lè san pẹ̀lú iye tí báńkì ọjà hàn rárá 100,000 ló jẹ́ 100,000 lọ́sàn òun rí nínú àkáǹtì rẹ̀ pé 100,000 ti wọlé níjọ́ tó ń bá wá fẹ́ kó wọ́n já nǹkan kan bẹ̀ kọ̀ọ̀kan 100 for 100 kò gbọ́dọ̀ lé kò gbọ́dọ̀ dín tọ́jú pé náà fi ṣẹ̀ríà kò burú kéèyàn yọ 100,000 kó fi san 105 120 tí ó bá sí lábẹ́ májẹ̀mú olówó ọ̀sọ́ pé tó bá san iye báyìí lọ́sàn ìwọ lọ́kàn finú fẹ́ dọ̀ pé ẹni tó ṣoore fún ọ fẹ́ bùn lówó yìí tó bá ti kó 100,000 rẹ̀ fún ọ wá mú 20,000 10,000 5,000 tó fẹ́ bùn ọ wá sọ pé eléyìí ni mo bùn yín torí dáadáa tẹ̀sí sí bẹ́ẹ̀ la Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe náà fi sọ pé òun ló dáa jù lẹ́ni tí máa ń san gbèsè gbogbo ní tànàbí bá yá tí ó bá dá padà èyí tó dáa jùlọ ní máa dá padà ìgbà tí ò ti sí lábẹ́ májẹ̀mú wípé dandan gbọ̀n ọ̀sẹ̀ lé oṣù tó burú mbẹ́ sálímọ́ sí ayọ́ka àwọn súrà kan ká tó sùn àbáwọn kan fún ìsọ̀ àbáwọn kan fún tàbá ń wówó àkọ́kọ́ bí Ànábì sallallahu alaihi wasallam ti ṣàlàyé ẹ̀sìn fún wa òun náà la máa ṣe kìí ṣe pé kákan máa lo ayé al-Qur'an sáwọn nǹkan táwọn à ń rò pé ó wù wá sáwọn nǹkan táwọn à ń rò pé dáadáa ni tó sì jẹ́ pé òfin ṣẹ̀ríà kò tọ́ka sí kí ẹ sọ pé ìdá wọ́kà ìdá ń wówó bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ eléyìí jẹba táwọn lè lọ gbowó èlé káwọn fi gbọ́ bùkátà wọn nígbà táwọn ọ̀rẹ́ ni tí ó yá wọn lówó tí ò lélẹ̀ nu kọ̀tọ́ kìí ṣàwáwí Islam ọ̀faramọ́kẹ́ gbowó èlé ṣerú adhkar táwọn ń ṣe lẹ́yìn salatu dhuhr iná láti lẹ́yìn jùmọ̀ bẹ́ẹ̀ kò sí yàtọ̀ astaghfirullah 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 اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون bẹ́ẹ̀ ṣe ṣe lẹ́yìn sọ́látù zuhr bẹ́ẹ̀ náà lẹ́sìn lẹ́yìn sọ́látù jumu'ah. mùsùlùmí ni kọ̀ọ̀kan pẹ̀ ẹ̀sìn kọ̀ lọ́lé kí ó àmọ́ gbogbo tó bá ti fẹ́ ṣe máa béèrè
débi pé tó bá fẹ́ sùn yóò tún pe ẹni tí ó pe àdúrà tí ó fi wí kó tó sùn wọ́n pè fún yóò máa dáhùn ọ̀dà àbọ̀ tíntín sí ọ̀dà. èyí dàgbà kọjá kéèyàn lọ kẹ́kọ̀ọ́, èyí dàgbà kọjá kéèyàn lọ wámà. nígbà tó dàgbà kọ́ mọ̀ pé súnà lẹ́yìn ṣe tẹ́ ń fi ṣiṣẹ́ tẹ́ ń fi rówó eléyìí tẹ́yìn fi ń sànù rẹ̀ yìí. tó wá jẹ́ pé òun àdádálẹ̀ iná lọ́ra gbálé tí ó bá ti pa àdádálẹ̀ ntì láàrin ìsìn sígbà báyìí a jẹ́ pé kó wá bí ó ti ṣe máa mánéjì ara rẹ̀. eléyìí ń kọ fàjà tí ọ̀nà owó tẹ̀yìn fún tó bá ti dí tí ó sì rówó mi dí nítorí súnmọ́ ni pé yóò pa àdádálẹ̀ ntì. eléyìí ń jẹba obìnrin tí ń ṣe tawaf àmọ́ tó ṣe kó rí ìpààrọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àbẹ́lẹ́kẹta ńlẹ̀ jẹ́ haid lọ́ba dé báwo ni ó ti ṣèṣe ibi tẹ́jẹ̀ yẹn ti dé kò gbọ́dọ̀ tún tẹ̀síwájú máa ń nu mọ́ṣáláṣí ọ̀nà tí ó fi jáde ní ọmọ wa tó bá ti jáde yóò máa dúró de kí nǹkan oṣù rẹ̀ kó dá tí nǹkan oṣù bá ti dá yóò wẹ̀ ìwẹ̀ haid lẹ́yìn ìwẹ̀ haid ntòkù tí ó ṣe òun náà ni wípé kó lọ sí tọwáfù rẹ̀ yóò wá bẹ̀rẹ̀ lọ́tún eléyìí tó ti ṣe tẹ́lẹ̀ ti lọ yóò bẹ̀rẹ̀ lọ́tún yóò pààrà Káàbà lẹ́ẹ̀méje eléyìí jẹ́ bó ṣe jẹ́. abi Allah azza wa jal kó gbàdúrà wa abi Allah azza wa jal kó ràn wá lọ́wọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.